pariwo lé ọmọ yìí lórí, ọmọ yẹn tí mo sọ ọ̀dọ́ ni from 20 to 30 ni. Tí wọ́n bá pariwo lé ọmọ yẹn lórí, yóò ṣàìsàn. Àìsàn yẹn dẹ̀ rèé, kò ní balance mọ́. Tí ò bá kú, díẹ̀ ló máa kù. Ogun máa pọ̀ gan, ṣùgbọ́n Ọlọ́run á mú wọn borí. Ó ní ọ̀gá ògo sọ fún mi. Ogun á pọ̀ gan lórí ọ̀rọ̀ yẹn o. Ogun á pọ̀ gan, ẹ̀mí á lọ sí, ṣùgbọ́n Olúwa lóhùn á mú wọn borí. So káwọn náà kan lọ wọnú gbọ́ àdúrà, torí pé kò sí oríire kan tí ó easy ní Olúwa àwọn ọmọ ogun wí. Mo ti sọ ti Ọ̀ṣun ní last video. Ọ̀la náà ló dàbí pé wọ́n máa ṣe election yẹn. Ìyẹn Saturday 15. Ẹ̀jẹ̀ máa sàn, ṣùgbọ́n ọ̀la Saturday 15. Saturday ọ̀la. So ẹ̀jẹ̀ máa sàn, ṣùgbọ́n ẹ̀jẹ̀ gbàdúrà kó mọ níwọ̀n. Ǹjẹ́ ìwọ kan gbóyìn rìn bí ẹni lẹ́ ń dò yí ká? Wíwà nínú ìdè tó yí dẹ́ndẹ́n ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìjọ Mountain of Comfort Apostolic Church ṣàgbékalẹ̀ sóòru ọlọ́gbọ̀njọ́ tó ń mìlú títì kóná lálálá yákín. Àkórí ẹ̀ ní agbára tó ń já ìdè. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí yóò wà níbẹ̀ ni Prophet Elisha Adégòkè, Prophetess Yétúndé Adéjésù, Pastor Diméjì, Pastor Ṣeun láti orí òkè Másokunmọ́ Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun, Prophet Gabriel, Bàbá Ọlọ́run nìgbéníjà látòrí òkè Ọlọ́run kọ́lé. Olórin ẹ̀mí ni Sister Modúpẹ́ Mòráàánú gbà. Prophet Rótìmí Ọládosù lọ́lọ́run yóò tọwọ́ ẹ̀ gbàlejò August 26 sí September 25 ọdún yìí ni o. Láago 11 àṣálẹ́ sí 3 òru 11 p.m. to 3 a.m. fún gbogbo ọgbọ̀njọ́ náà nínú ìjọ Mountain of Comfort Apostolic Church number 4 Sherifat Daramola Street opposite Fidelity Petrol Station Òkèrúbè Abáranjẹ Lagos. Máa pe Prophet Rótìmí Ọládosù sórí 0806-222-3573 tàbí 0814-143-6932. Gbogbo ògo Ọlọ́run ni ó gbà á, gbogbo ìyìn Ọlọ́run ni ó gbà á, gbogbo ọpẹ́ àníṣe Ọlọ́run ni ó gbà ó. Tóbi Fásùgbà lórúkọ tèmi, adá gbogbo ògo padà sọ́dọ̀ Adẹ́dà. Tóbi Fásùgbà náà tún dé, ọmọ yín ni lórí ètò Bẹ́mbẹ́yẹ́kẹ́ sì lẹ́ ń pè é lónìí. Mo mọ̀ pé ẹ tún wò ó lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́. Torí ẹ̀yin lè yan wà wá lè yan yín. Yorùbá ló ní bẹ́yìn ò bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni. Ìfẹ́ wa lẹ́sìn ní tẹ fi wò kàn ní yìí o. Mo láyọ̀ láti kí Prophet Rótìmí Ọládosù. Mo kí yín, ẹ kú àsìkò ìsà. Ògo máa ní fún ẹni tó dá ayé àṣẹ. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ní gbogbo àgbáyé pé ẹ káàbọ̀ sí orí ètò Bẹ́mbẹ́yẹ́kẹ́ August edition. Àti ṣe kọkọjá, a tún sáré mú eléyìí wá fún ẹ̀yin ọmọ ìnà, torí pé wọ́n ní ó rán ọ̀rọ̀ rẹ̀, ó mú wọn lára dá, ó sì gbà wọn kúrò nínú ìparun wọn. Mo wá gbàdúrà pé gbogbo ọkàn ẹ kúrò nínú ìṣòro. Gbogbo agbára tó tún ní kó má rí nǹkan mú lóṣù kẹjọ, wọ́n máa fayé lẹ̀ fún ọ. Àmín. Àṣírí tó yẹ kó mọ̀, Ọlọ́run Ísírẹ́lì á tú fún ọ. Wàá di alábùkún fún ọ, wàá borí ọ̀tá, ó sì rẹ́yìn òdì. Bẹ́ẹ̀ lórí àwọn ọmọ ogun Jésù Olúwa wa, àmín. Ẹ ṣeun. Ó máa dáa kí ẹ súre fáwọn èèyàn bẹ́ẹ̀ tí máa ń ṣe, torí àwọn èèyàn ń béèrè fún o. A gbé gbogbo ògo fún Ọlọ́run, torí pé òun náà ló ń fún wa ṣe. Ó ní máa ṣe rí tálẹ̀ǹtì rẹ̀ mọ́lẹ̀ arákùnrin, Olúwa yóò béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó fi ṣe. Mo fẹ́ súre fún gbogbo ẹ̀yin ènìyàn, pàápàá jùlọ fún ti oṣù kẹjọ. Àdúrà yẹn náà la fi bẹ̀rẹ̀, ṣùgbọ́n ẹ mọ̀ pé kí n tó gbàdúrà, a fi orin yìn bíi 2 mẹ́ta màá fi yin Ọlọ́run tó máa ń fún wa ṣe, tó máa ń bá wa ṣe. John 3:27 ó ní ènìyàn ò lè rí ohunkóhun gbà tí a ò bá fi fún láti wá. Máa bá mi juwọ́ sí bàbá yẹn níbikíbi tó wà. A lè má sí nínú ìsìn, ṣùgbọ́n bó ti wo Olúwa náà ló ń ṣe ọlá, torí o mọ ibi tọ́lọ́run rẹ̀ á ti dé, tá a ti pàdé ẹ, tá a ti ṣẹ́gun fún ọ. Ju ọwọ́ sí bàbá yẹn kó o sọ wípé ọlá lẹ̀wọ̀ láṣọ o, ògo láṣọ ìlékè,
ìyìn lẹ́gùn lẹ́ṣin o àwa márìdí Elédùmarè ọlá o lẹ́wọ̀ ní aṣọ ògo láṣọ ìlékè ìyìn lẹ́gùn lẹ́ṣin àwa márìdí Elédùmarè onítótó ọlá rẹ̀ tó ọlá rẹ̀ ọba tó sọ òkun the air condition tó ọlá rẹ̀ bàbá onílé ọlá alágbàlá ìmọ́lẹ̀ ẹ̀yin ló tọ́ sí láti gba gbogbo ògo ìyìn yẹ ilé rẹ̀ Olúwa o ògo yẹ ilé rẹ̀ Olúwa ìyìn yẹ ilé rẹ̀ Olúwa o Olúwa ògo yẹ ọ́. Mo gbàdúrà ráìmà káìbí gbọ́dọ̀ ṣèlìyà ẹni tó kọ́kọ́ ṣàmì ní gbogbo èèyàn lágbàáyé lórúkọ Jésù èpè ọmọ aráyé ò ní pa ọ́. Ráìmà káìbí gbọ́dọ̀ ṣèlìyà mo sọ ọ̀rọ̀ agbára jáde ọ̀rọ̀ kejì rẹ̀ ó ní gbogbo ayé ẹni tó fẹ́ jẹ́ ẹ sí o àrá máa sọ pa á. Ráìmà kí gbọ́dọ̀ ṣèlìyà ọ̀run àṣẹ kẹta rẹ̀ ó gbọ́ o àga ògo rẹ̀ tó jí gbé lọ ya bàràbàràbàràbòṣà ẹ̀yin single mother ẹ̀yin lẹ́ni àdúrà yìí o gbogbo single mother o ti bí méjì o ti bí mẹ́ta o ti bí kan ibikíbi tó wà wàá ṣe àmì méje pẹ̀lú fáyà méje pẹ̀lú confam ẹ̀yọ̀kọ́lé lórí ẹ̀yin kí bàbá ọ̀dà ṣe yà àga ògo àga àyànmọ́ tó gbé wá tí wọ́n jí gbé lọ kó tó pé 72 hours áńgẹ́lì tó jáde wáyé ráìmà káìbí rúdà sẹ́líà lórúkọ Jésù ó dá padà fún ọ bẹ́ẹ̀ ó ní di alárìn kiri Ọlọ́run á fìdí ẹ̀ kalẹ̀ ó ní wáyé wá wòran ó ní ṣerú ẹgbẹ́ o ibi tó yẹ kó ti máa pàṣẹ ráìmà káìbí rúdà sẹ́líà ó ní ṣerú mẹ́ ọkùnrin abalẹ̀ o bẹ́ẹ̀ tó Olúwa wí Jésù Olúwa wà mo wà ní Psalm 55 màá máa ka ọ̀rọ̀ Ọlọ́run yẹn màá dẹ̀ máa mú àdúrà jáde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ náà ni ọ̀rọ̀ rẹ̀ ló gbà mí là ọ̀rọ̀ rẹ̀ ló wò ní sá o ọ̀rọ̀ rẹ̀ ló gbà mí là ọ̀rọ̀ Ọlọ́run yé ọ̀rọ̀ Ọlọ́run lágbára o ọ̀rọ̀ Ọlọ́run yé o àìkú ni o títí ayé náà rẹ́mínà kúlíà gàṣẹ́lìà Psalm 55 ó ní fetí sí àdúrà rẹ kúrò nínú ẹ̀bẹ̀ mi Psalm 55 verse 1 fetí sí àdúrà mi. jẹ́ nǹkan verse 2 sí èsì mi kí o sì dá mi lóhùn ara mi kò lélẹ̀ nínú àròyé mi èmi sì ń pariwo ẹ pé orúkọ Jésù lẹ́ẹ̀kan ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan gbogbo agbára bẹ́ẹ̀ tó ń di àdúrà mi nígbèkùn ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní all over the world pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń complain pé dádì àti gbàdúrà àti gbàwẹ̀ ẹ wò ó balógun bá ṣe wà o tí má di àdúrà lọ́nà ó ṣẹlẹ̀ o nínú gbélé o ó ṣẹlẹ̀ o wọ́n di àdúrà Daniel lọ́nà o ní Daniel chapter 10 ọ̀ǹtì tí áńgẹ́lì alágbára kan wá tó ṣẹ̀ṣẹ̀ wá mú àdúrà yẹn lọ náà tó fún lésì so ó wà delayed for 21 days so balógun bá ṣe àwa o so o bá gbàdúrà tó ṣe kíní tó rò kó bí ẹ̀rọ kó ti máa rí ẹ̀rí tó bá ti rí ogun lé yìí kan ti lọ dúró lágbèdè méjì ọ̀run àti ayé so ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ní second heaven o kàn rí ni o rẹ́mínà kúlẹ̀ ẹ̀dá sẹ́yìn ẹ̀ pariwo alágbára tó lọ dúró tó ń fi àdúrà mi sígbè iná Olúwa jábọ́ iná Olúwa jábọ́ ẹ̀kọ́ di àdúrà orúkọ Jésù alágbára tó di àdúrà mi nígbèkùn iná Olúwa jábọ́ 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 Olúwa wà ẹ pariwo Olúwa lónìí
rẹ fún ìfọwọ́lù fún ìbẹ̀wò ohun àròyé mi láàárọ̀ yìí nínú oṣù kẹjọ yìí. Olúwa jẹ́ kó wá sí iwájú rẹ fún ìbẹ̀wò àti ìfọwọ́lù. Ó yẹ kí àdúrà orúkọ Jésù. Ohun àròyé mi jẹ́ kó wá sí iwájú rẹ fún ìbẹ̀wò àti ìfọwọ́kàn àti ìfọwọ́lù. Olúwa jẹ́ kó wá síwájú rẹ. Jésù Olúwa wa. Ìkẹta, ó ní nítorí ohun ọ̀tá ni àti ìnilára àwọn ènìyàn búburú, torí wọ́n mú ibi bá mi àti ní ìbínú wọ́n dẹkùn fún mi. Ṣùgbọ́n ìnilára àwọn ènìyàn búburú ó mú ibi bá wọ́n tún dẹkùn fún mi. Ẹ pariwo, ta ló ránṣẹ́ ibi sí mi àti ọmọ mi? Àdúrà kẹta nìyẹn o. Níbikíbi tó wà láyé lórúkọ Jésù Olúwa pàmọ́lẹ̀ rẹ̀ ráìmá káìdúró àgàsẹ̀dá. Ta ló ránṣẹ́ ikú sí mi? Ta ló ránṣẹ́ àkóbá sí mi nínú ẹ̀mí? Ta ló dúró sínú òkùnkùn tó ránṣẹ́ ibi sí mi? Ẹ̀mí mímọ́ jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ̀ ó kú. Bẹ́ẹ̀ ni Olúwa ṣá lọ́bẹ̀. Olúwa ṣá oyè sọ́jà àdúrà orúkọ Jésù. Ta ló ránṣẹ́ ibi sí mi? Ìmọ́lẹ̀ rẹ̀ kó parẹ́. Ráìmínàkúlẹ̀ àgàsẹ̀yà. Ìmọ́lẹ̀ rẹ̀ kó parẹ́. Bẹ́ẹ̀ ni kọ́ máa gbúrò rẹ̀ mọ́ láyé. Ẹ̀ tó ránṣẹ́ àkóbá, iṣẹ́ ọ̀fọ̀, iṣẹ́ ìdílé, gbogbo ẹ̀ tó ránṣẹ́ tó rán ọfà ibi sí mi, ìmọ́lẹ̀ rẹ̀ kó kú. Jésù Olúwa wa. Ìkẹrin, ẹlẹ́ẹ̀kẹrin, èmi sì wí pé number 5. Ó ní ìbẹ̀rù àti ìwárìrì wá sí ara mi àti ìbẹ̀rù ikú ó bò mí mọ́lẹ̀. Ẹ pariwo, Olúwa, ẹ̀mí àjòjì tí mo máa ń rí lójú àlá tó ń rán jìnnìjìnnì sí mi lára, ẹ̀mí mímọ́ fi àrá parẹ́. Ẹ̀mí àjòjì, ẹ̀mí ìbòjì tí mo máa ń rí lójú àlá tó ń rán ìbẹ̀rù sí mi lára àti ọmọ mi lára, àrá Olúwa yanjú àdúrà orúkọ Jésù. Ẹ̀mí àjòjì bẹ́ẹ̀ tí mo máa ń rí lójú àlá mi, yes, ẹ̀mí mímọ́ fi àrá parẹ́. Àrá Olúwa yanjú ẹ̀. Ẹ̀mí àjòjì, àrá Olúwa yanjú ẹ̀. Jésù Kristi Olúwa wa. Àdúrà ẹlẹ́ẹ̀karùn-ún, verse 9, Psalm 55. Olúwa ṣe ìparun kí o sì ya wọ́n ní ahọ́n, nítorí mo rí ìwà ipá àti ìjà ní ìlú náà. Wàá sọ fún Ọlọ́run àdúrà ẹlẹ́ẹ̀karùn-ún. Olúwa pàwọ́rọ̀ ẹni tó wà láyé tó ń dí àlàáfíà ayé mi lọ́wọ́, tó ń dí àyànmọ́ mi lọ́wọ́, ẹni tó wà láyé tí ìgbé ayé ẹ̀ ń dí mi lọ́wọ́, ẹ̀mí mímọ́ ó yá ẹ tì í síbojì ní kíákíá. Ó yá orúkọ Jésù. Ẹni tó wà láyé tó ń dí àyànmọ́ mi lọ́wọ́, Olúwa rán wọn síbojì. Ráìmínàkúlẹ̀ àgàsẹ̀yà. Ẹ̀mí mímọ́ rán wọn síbojì o. Rán wọn síbojì. Rán wọn síbojì. Olúwa wa. Ẹlẹ́ẹ̀kẹfà, ó ní ní alẹ́, verse 17. Verse 16. Ó ní bí ó ṣe tèmi ni èmi ó ké pe Ọlọ́run, Olúwa yóò sì gbà mí. Ẹ pariwo, àdúrà ìjàmbá o. Ẹ ké gan, Olúwa ní oṣù kẹjọ yìí, bẹ́ẹ̀ ni jẹ́ kí igbe mi, bẹ́ẹ̀ ni jẹ́ kí ohùn mi kó dé tí olóore mi. Bẹ́ẹ̀ ni ráìmínàkúlẹ̀ àgàsẹ̀yà. Àdúrà tí bàbá bí ara gbà lọ́lọ́run kọ́lé níjọ́sí. Ọlọ́run mú ohùn wọn lọ sọ́dọ̀ olóore ní abroad. Ó dẹ̀ wá sí orí òkè Ọlọ́run kọ́lé yẹn náà. Ó dẹ̀ wá béèrè pé ta ló ń jẹ́ àbí àrá, gbogbo alágbọ́ sítórì yẹn. Ẹgbẹ̀rún wọ́n tó bá gbàgbọ́ ní àdúrà yìí, ó máa ṣiṣẹ́ fún ẹ o. Ẹ̀yin tẹ́ wà ń dàsúrà, ẹ gbàdúrà yìí dáadáa. Olóore ẹgbẹ́ lè wà Nàìjíríà tó lè yẹ pé Nàìjíríà gangan náà ti ránṣẹ́ tí ó fọ̀ sókè tí ó fọ̀ dìde náà ti rán sí ọ. Ẹ̀ka wá, Olúwa ohun àdúrà mi láàárọ̀ yìí, Olúwa mú lọ sétí olóore mi, olóore tí ó sọ mí di èèyàn. Ráìmá káìdúró àgàsẹ̀yà. Ti aládùá, mo mọ̀ pé àdúrà rẹ̀ ló dé tí Tinubu náà fi fà á lẹ̀ pé òun kó wá jẹ gómìnà. Ó ti jẹ kínní, ó ti fẹ́ parí ìkejì báyìí. Ọmọkùnrin tó bá gbàdúrà yìí, ó máa dùn fún ọ. Ìwọ ọmọbìnrin yìí, ìránṣẹ́ Ọlọ́run yìí, ẹ ké Olúwa ní àárọ̀ yìí, jẹ́ kí ohun àdúrà mi, ohun igbe mi, Olúwa jẹ́ kó lọ ríǹgì létí olóore. Ó yẹ sọ́jú lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́
ohun mi Olúwa jẹ́ kó lọ sọ̀rọ̀ létí olóore mi ní Canada, ní London, ní Germany, ní gbogbo àgbáyé mi lọ sọ̀rọ̀. Áńgẹ́lì ẹ lọ fi ohùn mi sétí olóore rẹ́gídẹ́ kúlẹ̀ ẹ̀dẹ́sẹ̀ yìí, ẹ lọ fi àwòrán mi olóore, ohùn mi ẹ lọ fi olóore, ẹ lọ fi olóore. Jésù Olúwa wá ìkéde ẹ pariwo ẹ̀mí ìṣiṣẹ́ bẹ́ẹ̀ ni tí máa ń sọ ẹ̀ tí ń sún ọjọ́ ire àti ọjọ́ ìgbédìde síwájú. Olúwa ti jáde lára mi. Wọ́n ní kí èèyàn bíi raimi nakuli agasai, èèyàn bíi 47 ló làdúrà yìí ní gbogbo àgbáyé o. Bẹ́ẹ̀ ni wọ́n ti wá síwájú ẹ̀ several times láti gbé ẹ dìde, but kíní káàkiri dìde ogun ilé yìí yẹn wàá kàn misbehave, wọ́n bá tún gbé orí ọ̀fẹ́ yẹn lọ. Ẹ pariwo ẹ̀mí ṣiṣẹ́ tí kì í jẹ́ kéèyàn mọ téèyàn ṣe níwájú olóore, ẹ̀ tí máa sún ọjọ́ ìgbédìde àti ọjọ́ ayọ̀ síwájú. Jáde lára mi, ó yẹ sọ́dí ẹ̀. Ẹ̀mí ṣiṣẹ́ ìgbà kábírú ẹgbẹ́tẹ́lẹ̀ ẹgbẹ́sẹ̀yà tí kì í jẹ́ kéèyàn rí àánú gbà níwájú olóore, tó máa ń sún ọjọ́ ire àtọjọ́ ògo síwájú. Ó yá jáde lára mi. Ọlọ́run má jẹ̀mú sí ẹ̀mí náà jáde. Jésù Olúwa wa, wọ́n ní kó o fẹ́lẹ́ ìkun o, má bínú àjásà sórí ẹ̀. Ẹ pariwo Olúwa jẹ́ kémi náà lọ́jọ́ ayọ̀ láyé. Mo ti ń bá wọn yọ, níjọ́ òun ló máa kàn mí. Olúwa ẹ̀yìn káyọ̀dé ru ẹ̀dá sí ìyá. Wọ́n ní kí gbogbo obìnrin láyé ó gbàdúrà yìí. Bẹ́ẹ̀ ni pàápàá jùlọ àwọn tó bá ti lọ́mọ tó ti tó lọ́kọ, ẹ ti lọ́mọ tó ti tó láya. Olúwa gbé ọjọ́ ayọ̀ mi jáde. Bẹ́ẹ̀ ni Áánà padà lọ́jọ́ ayọ̀ o. Lẹ́yìn tó bí Samuel, Bíbélì sọ pé ó sì kọrin, ó ní Olúwa pa mí lẹ́rìn, gbogbo ẹni tó gbọ́ yóò rẹ́rìn pẹ̀lú mi. Bẹ́ẹ̀ náà ni Sáárà ìyàwó Ábúráhámù ó lọ́jọ́ ayọ̀ lẹ́yìn ìgbà tí ìrètí ti sọnù. Ẹ pariwo ọjọ́ ayọ̀ tèmi náà dà láyé. Ọlọ́run ìpè yìí, Ọlọ́run májẹ̀mú ikọ̀ àti ìríjú yìí, ẹ gbé ọjọ́ ayọ̀ tó jẹ́ sábẹ́ àdúrà orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú. Gbé ọjọ́ ayọ̀ mi jáde o. Gbé ọjọ́ ayọ̀ mi jáde. Jésù Olúwa wà, mo sọ tàbí wòlíì, ohun tó o ti béèrè níwájú ẹni tó dá ayé àti ọ̀run, ẹ̀mí mọ́ ó fàṣẹ lé bẹ́ẹ̀. Ẹni tó ń ṣe ọ́ tó tún fàtẹ́gùn sí ẹ nídìí. Ráyà bó o bá ṣàmì lórúkọ Jésù, ọfà wèrè bà. Aṣọ ń pààrọ̀ fún ẹ lóṣooṣù. Ráìmá káídà rága ṣèlìyà. Ẹ wo ọmọkùnrin tó ṣàmìyàn nísìnyí, ó yá iná ìyá rẹ̀. Mo sọ tẹ́lẹ̀ ohun tó máa ń fún ẹ jẹ, tó o máa ń jẹ lójú oorun nígbà tí wọ́n bá ti fẹ́ múre wá fún ẹ, tó máa ń jẹ́ kí ẹ skátà mọ́ ẹ lọ́wọ́. Lónìí ó yá iṣẹ́ rẹ̀ parí lára ẹ. Mo gbàdúrà fún ọmọbìnrin yìí, ọkọ ọ̀run ti bẹ́ẹ̀ jìnnà. Ìmùlẹ̀ tó wà láàrin àwọn ìwà àtọkọ ọ̀run lónìí lórúkọ Jésù, iná kó pọ́n yín níyà. Mo sọ tẹ́lẹ̀ ọjọ́ ikú rẹ ọmọbìnrin yìí ọjọ́ yẹn yẹ tó tuntun ohun ayé rẹ wá o. Bí àkókò yìí lọ, ìṣẹ̀lẹ̀ yábọ̀yọ̀ tó lérò lórúkọ Jésù ó bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbà yẹ. Wàá rí ògbólù, wàá rí ògbó gbà. Oṣù kẹjọ Olúwa ní oṣù àánú ni, oṣù ire, oṣù opportunity, oṣù tí a máa gbé àyànmọ́ dìde ni. Àwọn àyànmọ́ táwọn gbé dìde lóṣù kẹjọ, òní ní ọjọ́ 13 rẹ́gbẹ́kì bàbá ọ̀gbẹ̀sẹ̀lẹ̀ àbọ̀dọ̀ 14. Mo pàṣẹ lórúkọ Jésù, wọ́n máa jẹ́ nọmba 1. Àwọn tá a máa gbé àyànmọ́ wọn dìde, mo sọ lẹ́ẹ̀kan sí, mo ló máa jẹ́ nọmba 1. Ọ̀rọ̀ rẹ̀ dayọ̀. Àgbáyé mo pàṣẹ ẹ̀jẹ̀ Jésù ó yẹ kó máa ṣẹlẹ̀ lórí. Ìdágìrì ò ní jẹ́ kẹ́ lè gbélé, wàhálà tí wọlé tí ò ní jẹ́ kéèyàn lè rí léwọ̀. Ṣé kí n máa sọ ọ̀rọ̀? Ẹ tẹ̀síwájú sà. Mo ṣàǹtàlí àgbàgbà gbèsè. Ẹ tẹ̀síwájú. Ṣé látọ̀dọ̀ ẹni nẹ́tọ̀kì yẹn ti ṣe?
ó dà bẹ́ẹ̀, ẹ tẹ̀síwájú sà. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní sọ fún màmá kan bí yìí o pé àwọn alágbára wọ́n ti so àwọn ọmọ rẹ̀ mọ́lẹ̀ o, lọ múra. ìwọ náà rí pé àwọn ọmọ bó ṣe yẹ kó rí. Olúwa ní kó lọ múra sí àdúrà bó bá lè pè a ó sọ ọ̀nà àbáyọ fún ẹ. ìkẹta, Olúwa sọ pé ọmọkùnrin kan máa wò mí o, ó máa wò mí. ọ̀rẹ́ kan fẹ́ yá ẹ ní aṣọ tàbí ó fẹ́ fún ẹ, ìsáyídà kó sọ pé ó tiẹ̀ fẹ́ fún ẹ lélẹ́yìí, eléyìí fẹ́ fún ẹ, right? Thank you Jesus. eléyìí fẹ́ fún ẹ ní aṣọ ni. Olúwa ní tó bá fi gbaṣọ yẹn tó wọ̀ ọ́, gbogbo tó wá ṣe láyé wọ́n ti gbà lọ. so ẹ̀yin abroad ló wà ó, kì í ṣe Nàìjíríà o. ó wá lè ṣẹlẹ̀ sẹ́lẹ̀ but ẹni tí mò ń wò yìí abroad ló wà. so Olúwa ní aṣọ gbígbà lọ́wọ́ èèyàn kó wọ̀ ọ́ tí ì ṣe wọ́n ló ní. Olúwa ló léwu fẹ́ o, gẹ́gẹ́ bí ọ̀gá ògo ṣe sọ fún mi. arúgbó ọjọ́ ní kí n sọ fún ọmọbìnrin kan bí wípé kó ṣọ́ra kó ṣọ́ra. ó ń lọ sọ́dọ̀ boyfriend láìpẹ́ yìí, wọ́n dẹ̀ ti sọ pé kó mú irun orí ọmọ yẹn wá, torí pé ibi orí ẹ̀ gangan, irun orí ẹ̀ ibì kan wà níbi orí ẹ̀, wọ́n ti fi hàn nínú agbára wọn. ibẹ̀ ni irun tó bá dẹ̀ ti lè irun yẹn, ọmọkùnrin yẹn máa ń. Olúwa ló lọ sọ́dọ̀ boyfriend yẹn láìpẹ́ yìí. Olúwa ní kó ṣọ́ra, ó bẹ́tà kó má lọ, kó rógolò ju pé kó lọ. ìjẹ́rù ọ̀run. Olúwa ní it's better kó má lọ sí ọ̀dọ̀ boyfriend. ẹni tó ní ọ̀rọ̀ yìí sì máa padà ìsáyidà kó pè ọkọ pé bàbá bẹ́ẹ̀ yẹ́kẹ̀yìn, torí ohun Olúwa gidi. ó máa lọ sọ́dọ̀ boyfriend yẹn láìpẹ́ yìí. tí ìfẹ́ ra yín sílé boyfriend and girlfriend lẹ́sìn ṣe. Olúwa ní kó ṣọ́ra tó bá ti lọ. so gbàgbé epo wáyé o. rẹ́yìn nígbà tó bá pariwo lé ọmọ yìí lórí, ọmọ yẹn tí mo sọ ọ̀dọ́ ni from 20 to 30 ni. táwọn bá pariwo lé ọmọ yẹn lórí, yóò ṣàìsàn. àìsàn yẹn dẹ̀ rèé kò ní balance mọ́ ohun tí ò bá kú díẹ̀ ló máa kù. so Olúwa ní káwọn òbí ọmọ ẹ̀ kọ́ máa pariwo birthday lé lórí. ó dà pé special wọn bí i 25 ló bẹ́ẹ̀ ṣàdónù, but between 20 to 30 ó dẹ̀ tún jẹ́ àkọ́bí wọn. Olúwa ní káwọn òbí rẹ̀ ọmọ ológo ni kọ́ máa pariwo, tọ́ bá ti lè pariwo lé lórí. ọfà 21 ló máa wọlé ńjọ́ yẹn, bọ́n bá dẹ̀ tí kan yóò máa wọlé. Olúwa lóbìnrin kan máa gbọ́ mi, oyún rẹ̀ ó ti ń wọ bí 7-8 months, ṣùgbọ́n òun lálàá pé o bí ọmọ yẹn kú, o lálàá pé o bí ọmọ yẹn kú. Olúwa ní kó o tètè lọ múra sí àdúrà. ọmọ ológo ló ń bọ̀, àwọn àjẹ́dẹ̀ ti rí ọmọ yẹn, wọn ò fẹ́ kó wáyé. Olúwa ní kó o tètè dìde, o bá lè pè mí kó o pè, màá sọ tó wàá ṣe. ó dẹ̀ bí òṣìṣì tí ó ṣẹlẹ̀. òun ni ọ̀gá ògo sọ, àti gbogbo ẹ̀yin tẹ́ wà nínú oyún, ẹ pè kí n máa fún yín ní àdúrà. pàápàá jùlọ ẹ̀yin tó bá ti kọjá 6 months lọ sókè, bí ó dẹ̀ tó 6 months náà ṣáà pè. ó wà nínú oyún tàbí ọmọ rẹ̀ wà nínú oyún, pè. ṣùgbọ́n aṣọ tó máa ṣe fún wọn, gbogbo wọn yóò dẹ̀ bí láyọ̀ àti àlàáfíà. ẹni tí ó dẹ̀ tí ní oyún náà, pè náà. Ọlọ́run wà lórí ìtẹ́, àṣẹ Ọlọ́run wà tí máa fúnyàn ní ọmọ, tí sì sọyàn di ọlọ́mọláyé. ọ̀gá ògo ló sọ mi. Olúwa sọ pé ìránṣẹ́ Ọlọ́run kan wà bí ọ̀rẹ́ kan fẹ́ sọ pé kó tẹ̀lé òun lọ orí òkè, ló máa sọ pé kẹjọ lọ, ṣùgbọ́n ó ń tọ̀ ẹ́ lọ pa ni o. rẹ́mi nàkúlì àgàtàìdà, ìránṣẹ́ Ọlọ́run ní ẹ́ òkè. rámáyákí bàrú àgàtàṣẹ́lìà, ó máa kùn ẹ́ lórun. ibi tí wàá ti bára rẹ inú agijù ni. tó o bá ti lọ, o ti dágbére fáyé nìyẹn o. mo súré bí wòlíì, gbogbo ẹni tó gbóhùn mi lágbàáyé, ẹ ò ní rá. oh my God, oh my God, oh my God. màmá ń ṣàlẹ ọkọ Jésù, wọn ò ní padà gbomijé lójú. ìran rẹ máa ṣe o. ìmọ̀ta ó kéré ó tóbi kò ní wá símùsẹ̀ lórí ẹ̀. wàá láyọ̀ o, wàá borí ọ̀tá, wàá bẹ̀rẹ̀ yín òdì. kí nígbà tí fídíò ìbá máa jáde, tó o bá máa wò ó, tó o gbàdúrà yẹn, tó o dẹ̀ tẹ̀lé àwọn ọ̀rọ̀ tí Olúwa sọ yìí, lórúkọ Jésù, lára àwọn tí ó kọ́kọ́ gbé bá ọpẹ́ wàá jẹ́ number 1. Jésù Olúwa wa, àmín.
mo gbọ́dọ̀ yín sà. ẹ ṣeun, mo fẹ́ béèrè ìbéèrè kan kó tó di pé a wọnú ohun Olúwa gan. Màá fẹ́ kí a ń béèrè àwọn ìbéèrè kan náà torí ìlàkọjá pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀. Lára àwọn ìlàkọjá tẹ́lòmíì sì ń kojú òun ló ń bí ìrẹ̀wẹ̀sì. Màá fẹ́ béèrè pé kí ni à ń pè ní ìrẹ̀wẹ̀sì gan? Ẹ já mu láti bẹ̀. ẹ ṣe bàbá mi, Ọlọ́run òkúkú nípa làákàyè mi. Àmín. Ẹ wo bí sà, mo ti máa ń sọ bí ògo rẹ bá ṣe tó bẹ́ẹ̀ ni ogun rẹ máa tó. Wá wò ó, nígbà tí ọmọ ológo bá wà nínú ìgbìyànjú pé mo fẹ́ rógbòlò, mo fẹ́ làlùyọ, mo fẹ́ dìde, ìlàkọjá Sátánì máa dìde gbé wá. Ìyẹn látọ̀dọ̀ Sátánì. Ìlàkọjá ogun ìdílé máa gbé wá. Ìlàkọjá máa wá látọ̀dọ̀ àwọn tó trust, àwọn tó fẹ́ràn. So gbogbo wọn máa dà ẹ́, gbogbo wọn máa ṣe báyìí ẹni báwọn ọmọ ẹ rí, wọn á dìtẹ̀, wọn á parọ́ mọ́ ẹ. Ó ṣẹlẹ̀ sí Jósẹ́fù. Hello, ṣé ọ̀gbẹ́ fúnra ẹ̀ ló sọ àlá ògo fún àwọn ẹbí ẹ̀. Ṣùgbọ́n nígbà tí wàhálà dé, hello, Jósẹ́fù ó ṣe kí ni? Ó ṣe ọkọ̀ akin, kò lùsì ó. Ìṣòro tó ń fa ìrẹ̀wẹ̀sì náà ni pé Sátánì ò fẹ́ kí ọmọ ológo kó bọ́ nínú ìdè. So tó bá ti wá gba ìrẹ̀wẹ̀sì yẹn láre, tó ń ro ìrẹ̀wẹ̀sì yẹn ní gbogbo ìgbà, tó jẹ́ pé òun ló ń wò, òwò ògo tó dúró dé iwájú ẹ, òwò ọlá, òwò ọrọ̀, òwò àṣeyọrí yẹn. So ìbísí ìrẹ̀wẹ̀sì á máa mú ẹ mọ́lẹ̀, kò ní jẹ́ kó gbàdúrà, kò ní jẹ́ kó gbàwẹ̀, kò ní jẹ́ kó gbégbèsè. So Ọlọ́run dẹ̀rẹ̀ is a God of principle. Ọlọ́run kì í ṣe bàbá Ìjẹ̀bú. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí, mo sì máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bíi méjì kan kí tó parí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pè wá. Majority of you are making mistakes. Ẹ̀yin tẹ́ ń pè wá lórí kíní, you are making mistake a lot. So wo bí Ọlọ́run, mo ti máa ń sọ gbogbo ohun tí ò bá dá láyé, gbogbo ohun tí ò dán, gẹ́gẹ́ bó ṣe máa ń sọ, tí a máa ń gbé wa kíní ìdán ó dá ó máa lanà kọjá. So kí ni wọ́n fẹ́ pé tiẹ̀? Báwo ló ti fẹ́ sọ̀rọ̀ tiẹ̀ tó o bá ní story tó máa fi báàkì ògùn ẹ̀ ọ̀? So it can work. So ìrẹ̀wẹ̀sì máa wá. John 16:33 Bíbélì wípé nínú ayé a máa ní ìpọ́njú, ṣùgbọ́n ká túká. Nígbà tá a dé Matthew chapter 5 láti verse 10 sí 12 sí 13, ó ní alábùkún fún ni yín nígbà kan bá ṣe nínú bíbí sí i. Ó ní ayọ̀ ń dúró dè yín lọ́run torí pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣáájú sí àwọn wòlíì tó ṣáájú yín. So ìrẹ̀wẹ̀sì ó máa ń wáyé nígbà tí èèyàn bá là kọjá. Ẹ wo ti Job náà for example. Job olóòótọ́ mà ní Bíbélì pé Ọlọ́run tún qualify Job pé kò sẹ́ni tó lóòótọ́ bíi tiẹ̀, ó jẹ́ olóòótọ́, ó dúró ṣinṣin. Ṣùgbọ́n kí ni Sátánì sọ? Ó ní ṣe bí nítorí pé ọmọ ọgbà yìí ká, ó ṣàbùkù yìí, ó ní fún ìyè kí n kọlù. Ọlọ́run sọ pé lọ kọlù, ó ní ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ ni òfin fún ẹ. Second missing. So Job dẹ̀ dúró, ó dúró, ìyàwó ẹ̀ gan sọ pé kó bú Ọlọ́run kó kú. Ó ní ṣé èèyàn máa gbáre kò ní gbábí ni? Ó dẹ̀ dún nínú ìdojúkọ yẹn, ó ń là kọjá. Àbí ẹ̀yìn májì ẹni tí gbogbo ọmọ kú, gbogbo ọrọ̀ ajé kú, ó ti ń wọ látọrí títí dẹ́sẹ̀. Ṣé kò yẹ kó gbé nǹkan jẹ? Ṣé kò yẹ kó parẹ́? But títẹ́ lomi ò tí ì tó bẹ́ẹ̀ yẹn, iṣẹ́ ló lose, ọmọ ẹ̀kan ló kú, tàbí ìṣòro kan tàbí nǹkan kan ló ṣẹlẹ̀. Ṣùgbọ́n nísìn ó ti ń bú Christian, ó lóun ò ní lọ church mọ́, òun ò ní ṣe bá, òun ò ní ṣàwo. Gbogbo orúkọ báyẹn kò yẹ kó máa tẹnu ẹ jáde. Torí pé ológo òun ló ṣe rí dojúkọ, torí pé olọ́lá òun ló ṣe ń jagun tó ń jà yẹn, torí pé ayọ̀ kan ló dì ẹ́ òun ló ṣe rí wàhálà tó ń rí lọ́wọ́ yẹn. Má wàá give up. Proverb 24:10 ó ní tí èmi bá rẹ̀wẹ̀sì ní ìgbà ìpọ́njú, agbára mi ò tó nǹkan. Job náà sọ nínú Job chapter 3, ó ní tí mo bẹ̀rù jù ó padà dé bá mi. So ìlàkọjá máa ń wáyé látara wípé ọmọ ológo ń gbìyànjú láti dìde. So ìlàkọjá yẹn á fẹ́ máa fà wálẹ̀ wípé níbo ló lọ, wọn kì í ṣe bẹ́ẹ̀ nílé bàbá ẹ̀. Ẹwẹ́ lómi ìsìn ó fẹ́ lọ sí abroad, ó fẹ́ travel, ṣùgbọ́n gbogbo bó ṣe ń lọ wọn ò lu visa ẹ̀. Tọ́ba tẹ̀ ti lù owó tó sọ yẹn ìyẹn ti wéètì ni. Á tún lọ wá owó mi.
ẹlòmíì ti lọ bí ẹ̀mẹwàá bẹ́ẹ̀ ìmájì bí 3 million or 4 million lẹ́ẹ̀mẹwàá ṣé ìṣòwò nìyẹn tó bá nìyẹn bẹ̀rẹ̀ business ṣé kò ní ṣe kankan ṣùgbọ́n tí ò bá ti give up tó gbàdúrà ibùgbọ́ kó má sí nínú kádàrá ẹ̀ kó má sí nínú àkọsílẹ̀ ẹ̀ tí ò bá ti give up ẹjọ́ ìpẹ́ ọlọ́run máa ń tún nǹkan tó ṣé ẹ gbọ́ mi sá so tí rẹ̀wẹ̀sì bá ti dé ọlọ́run la máa pè òun la máa sọ pé olúwa orí mi ò fẹ́ wọnú ayé o mi ò fẹ́ lọ ṣe táyé ṣe o èyí tí mò ń là kọjá yìí ó mọ̀ bó ṣe débẹ̀ o ó lè jẹ́ṣẹ̀ mi o ó lè jẹ́ṣẹ̀ àwọn ìran mi o ó lè jẹ́ àfọwọ́fà mi o ṣùgbọ́n olúwa yọ mí nínú ìṣòro yìí tó bá lè yọ mí màá fi gbogbo ògo fún ọ á lè rí i pé nígbà tá a bá ti képe ọlọ́run nínú ìlàkọjá kò ní sí ìrẹ̀wẹ̀sì yẹn ò ní overcome wa so á dìde á lè ṣe kí ni á lè borí ogun yẹn Isaiah 40:29-31 ó ní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́ ó ní yóò tilẹ̀ rẹ̀ wọ́n ó ní ṣùgbọ́n àwọn tó bá dúró di olúwa a ó ṣe kí ni sà ṣètò agbára wọn ṣe so ti ẹ̀sìn so ìwọ tó ń gbọ́ mi níbi tó ń gbọ́ mi àkókò mo dẹ̀ máa ti ń sọ láti fídíò bíi 4-5 tí mo ti ń sọ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti tutù àdúrà ni yín lára kò sẹ́ni tó pè mí sí tó sọ pé dádì mo fẹ́ kémi àti ti ẹ̀jọ́ gbàdúrà gbogbo àwọn tó ń pè wá lórí kìíní àbí dádì mo fẹ́ kẹ́ sọ́nà fún mi mo fẹ́ kẹ́ gbàdúrà fún mi tí bá kàn gbàdúrà ìṣẹ́jú kan méjì fún ẹ kò tó kí ìwọ náà jẹ́ alágbára fúnra rẹ nínú àdúrà ní tó bá fẹ́ lọ ara ẹ sọ we go a long way èmi lè gbàdúrà gan kó jẹ́ pé n tó ń ṣe é gan ẹnu mi lè má lọ síbẹ̀ wọ́n lè má mú mi sọ ṣùgbọ́n tí wọn náà bá fẹ́ lọ ara ẹ béèrè tó wá ọlọ́run nínú àdúrà fún rẹ wàá rí pé wàá padà débi tó ń lọ so ìrẹ̀wẹ̀sì máa ń wà o nínú ìlàkọjá ṣùgbọ́n tẹ́yàn bá ti dúró nínú ọlọ́run kò ní ṣe kí ni kò ní kú sínú ìlàkọjá yẹn láti wá parí ẹ̀ nítorí àkókò wa gbogbo ẹni tó bá ń la ìrẹ̀wẹ̀sì tàbí òun la ìṣòro kọkọjá lọ ka àwọn ẹsẹ̀ bíbélì kó máa fi gbàdúrà pé olúwa prayer point yẹn rèé o olúwa mú mi borí ìlàkọjá mi sọ ìlàkọjá mi di àkàbà ọ̀rọ̀ mi sọ ìlàkọjá mi di àkàbà ọ̀rọ̀ mi máa kọ́lẹ̀ ibi tó ti wà lágbàáyé ibi tó wà lágbàáyé máa kọ́lẹ̀ o Deuteronomy chapter 31:6 Deuteronomy 31:6 kọ́lẹ̀ Hebrew 10:36 Hebrew 10:36 Hebrew 10:36 2 Samuel 22:3 2 Samuel 22:3 ó di mẹ́ta 2 Corinthians 12:9-12 2 Corinthians 12:9-12 ó di mẹ́rin Nehemiah chapter 8:10 Nehemiah chapter 8:10 ó di márùn-ún Nehemiah chapter 8 Zechariah 4:6 ó di mẹ́fà Zechariah 4:6 ó di mẹ́fà 2 Timothy 4:17 ó di méje 2 Timothy 4:17 ó di méje Abakuku 3:19 ó di mẹ́jọ Abakuku 3:19 ó di mẹ́jọ Philippians 4:12-13 ó di mẹ́sàn-án Philippians 4:10-12-13 ó di mẹ́sàn-án ìkẹwàá òun ni Psalm 37:23-24 Psalm 37:23-24 so ẹ lọ ka àwọn ọ̀rọ̀ Ọlọ́run yẹn kẹ́ ẹ fi gbàdúrà lọ́jọ́ mẹ́ta wàá rí pé kò sí ogun náà tó lè má là kọjá Ọlọ́run tó jẹ́ alágbára yóò mú ẹ kúrò nínú ogun yẹn yóò dẹ̀ mú ọ borí ní àṣẹ Elédùmarè dẹ̀ ní àkótán kọ́kọ́rọ́ 5 bẹ́ẹ̀ ni tó o nílò láti borí ìkọjá nígbà tó bá ń la nǹkan kọjá tàbí ìṣòro tàbí nígbà tí ìrẹ̀wẹ̀sì bá mú ọkàn rẹ kí ni kọ́kọ́rọ́ 5 tó nílò number 1 ò ní pé dúró pátápátá nínú ìgbàgbọ́ rẹ stay firm in your faith. Hello, stay firm dúró ẹsẹ̀ rẹ mọ̀ wípé ìgbàgbọ́ rẹ
tó ní nínú Ọlọ́run kì í dójú tì ní. Olórí yẹn sọ ó ní ìgbàgbọ́ nínú Jésù kì í dójú tì ní. Nínú Jésù o kì í dójú tì ní. Ẹ̀yin ọmọ Ọlọ́run o àlàáfíà ni o. Àlàáfíà ni o. Obìnrin yẹn nínú Matthew chapter 15 22 to 29 wọ́n ní kì í ṣe ọmọ Júù o ṣùgbọ́n Jésù pè ní ajá. Ṣùgbọ́n ó nínú ìgbàgbọ́ ẹ̀ ó ní Jésù ó ní ajá gan máa ń jẹ nínú èérún. Ṣàánú mi, ọmọ mi ti fẹ́ kú. Nígbà tí Jésù wá gbọ́rọ̀ ẹni ó ní mi ò rírú gbàgbọ́ báyìí mi ò rírú gbàgbọ́ báyìí ní ilẹ̀ Ísírẹ́lì. Ó ní máa lọ obìnrin. So gẹ́gẹ́ bí mo ṣe ń ṣe àlàyé mi lọ, kọ́kọ́rọ́ márùn-ún tí o nílò ó ní pé dúró nínú ìgbàgbọ́ rẹ. Obìnrin yẹn ó ní ajá máa ń jẹ nínú èérún tó bá bọ́ sílẹ̀ o. Jésù wá sọ pé èmi ò rírú ìgbàgbọ́ báyìí ní Ísírẹ́lì. Máa lọ o, ìgbàgbọ́ rẹ ó mú ọ lára dá. Lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọbìnrin yẹn dẹ̀ sàn. Kì í ṣe Júù, kì í ṣe Hébérù, kì í ṣe ọmọ Ísírẹ́lì o. Bẹ́ẹ̀ni wọ́n pè ní ara Syrophoenicia ní ìlú ẹ̀. Ṣùgbọ́n nítorí pé ó dúró nínú ìgbàgbọ́, ó mọ̀ pé Kristi náà lọ́nà àbáyọ, òun ló lè bá òun yanjú ìṣòro yẹn. Ó dúró, ọmọ rẹ̀ padà yé o. Àwa padà kọ ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ nínú Bíbélì. The same thing Matthew chapter 8. Ọkùnrin balógun ọ̀rún yẹn, Matthew chapter 8. Tí Jésù tó sọ kí Jésù wá pé kó wá wọ ọmọ òun sọ. Ó tún wà ní Luke chapter 7 náà. Ṣùgbọ́n ó ní kò ní ìdí kí Jésù tiẹ̀ wá pé kọ̀mándà lòun kókò kí Jésù kọ̀ sọ̀rọ̀ kan pé ọmọ wọn á dẹ̀ ṣe kí ni ara rẹ̀ á yá. Bó dẹ̀ ṣe sọ̀rọ̀ lóòótọ́ ara ọmọ náà yá. So stand in your faith. Àìnígbàgbọ́ ìgbàgbọ́ ẹlòmíì yóò máa lọ báyìí bí network, ó bá lọ yóò wá ọ̀pọ̀lọpọ̀ yín. So àìnígbàgbọ́ kò jẹ́ kẹ́ ní nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run. And gbogbo Ọlọ́run dẹ̀ ṣe olóore gidigidi. It takes some time kó tó ṣe é. Torí pé tọ́lọ̀ bá máa ṣe nǹkan permanent ni. Ntáyé máa gbélé ẹ lọ́wọ́ ni wàá sáré lò gírígírí tí wàá lò tí wọ́n á tún bẹ̀mí ẹ̀ lé lórí. Ṣùgbọ́n tọ́lọ́wọ́ fún yàn, ògo tọ́lọ́wọ́ fún yàn, ògo tí yóò bá yàn dálé ni. Ẹ ò gbà táwọn bàbá Adébóyè ti wà nínú ògo. Ẹ wo èyí tí wọ́n ń ṣe ẹwà àgbà tó ti bẹ̀rẹ̀ tó ti lògo yẹn wọ́n sì lò lọ dì sí. So that is God. So ní tó bá ń là ń kọ́kọ́ já kì í ṣe pé kó o máa yájú lé káàkiri. Ẹlòmíì àpè mí àwọn wòlíì rẹpẹtẹ 30 years rèé tó ti ń fọ́lọ̀ wòlíì still náà ìṣòro ẹ̀ kò mẹ́. Sáà ìgbàgbọ́ ló nílò kó o dẹ̀ jẹ́ kí òye ọ̀rọ̀ Ọlọ́run ó yé wa. Then you also need to check your own foundation too. Tó o bá ń béèrè nǹkan tí ò ti ṣẹlẹ̀ dẹ́ study your foundation. Kí ló ń ṣẹlẹ̀ níbi tó ti bí ọ? Torí pé ẹ̀jẹ̀ ibi tó ti bí ọ ló wà lára ẹ. Lórúkọ Jésù yóò dára fún wa. Ìkejì, dúró nínú òdodo tó ń ṣe. Stay in your righteousness. Ẹlòmíì torí ìlàkọjá obìnrin ni ẹ́ torí pé kò sí nǹkan lọ́wọ́ ọkọ ẹ o ti ní boyfriend rẹpẹtẹ. Tọ́lá bá gbọ́ padà gbọ́kọ̀ ẹ dìde ńkọ́. Tọkọ ẹ dẹ̀ mọ̀ pé o ti ń ṣe ìṣìnà rẹpẹtẹ. Ṣọ́kọ yẹn ò ní padà fi ẹ́ lẹ̀. So dúró nínú òtótó, má bá rẹ̀ jẹ́ nítorí tó ń là kọjá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe olóṣó yẹn èmi máa ń sọ pé torí situation nǹkan tó ṣe rí fáwọn làwọn ṣe ń ṣe. At the end of the day ẹlòmíì á dé pàdé èèyàn gidi tó máa help ẹ̀ tàbí síbi iṣẹ́ gidi. Ibi wọ́n fẹ́ ẹlòmíì gan. Torí ẹlòmíì máa ń explain pé iṣẹ́ tó ń ṣe kò wò ó ń ṣe but situation condition ló jẹ́ kó máa ṣe. So don't destroy yourself ahead of your glory days. Dúró nínú òdodo rẹ, ìlàkọjá wá ó máa lọ ni. Ó ti ṣẹlẹ̀ sí àwọn èèyàn rẹpẹtẹ nínú Bíbélì. Lórúkọ Jésù máa dára fún ẹ. So Psalm 37 verse 29. Òdodo yóò jogún ayé. The righteous that inherit the world, the land. Yóò sì dára fún ẹ. Ìkẹta kọ́kọ́rọ́ kan tí wàá fi kú òní. Ìbápàdé ló ń jẹ́ kí ayé èèyàn ó change o. Ìjọ tí Mósè náà ti rí Ọlọ́run tí iná ń jó ìgbẹ́ tí ìgbẹ́ òrun Exodus chapter 3 àtijọ́ yẹn ló ti mọ mandate ẹ̀ láyé. Àtijọ́ yẹn láti gbé òun náà dìde. Má gbàgbé pé ó sá kúrò ní Egypt ni tó fi dọ́dọ̀ Jethro. Ẹran Jethro ló ń sìn tó fi bá Ọlọ́run pàdé nínú igbó. So an encounter
will change your life. You need one encounter. Ìbápàdé kó bá Ọlọ́run pàdé bí a nínú àlá bí a lójúkorojú. It is what will set you free. So you must have your own encounter before you can be set free. Ìyẹn jẹ́ number 3. That is Genesis 32:22 to 32. Wọ́n ní Jacob ó jà ìjàkadì pẹ̀lú áńgẹ́lì. Ó ní encounter ó pé tó o bá bless mi ò ní lọ. Ìyẹn dẹ̀ ní kí ló orúkọ ẹ̀. Ó lóun jẹ́ Jacob. Ó ní orúkọ tó ń jẹ́ yẹn kò lè jẹ́ oṣooríire. Ó ní òní jẹ́ Jacob mọ̀ wàá máa jẹ́ Israeli láti jọ yẹn. Ẹ wá wo Ọlọ́run Israeli àbá àfi sọ lónìí. Ṣebí Israeli òun náà ni gbogbo ayé ń bájà lónìí tí wọ́n borí wọn yìí. So must have an encounter. Mo dẹ̀ gbàdúrà fún ọ. Ìbápàdé kan tí wàá ní tó máa yí ìtàn rẹ padà. Rẹ́mínà kúlẹ̀ ẹ̀gẹ́ sèlìyà. Ó yá gbà á. Kọ́kọ́rọ́ kẹrin ò ní pé dúró de àkókò rẹ, wait for your time. Má wàá gbọ́ aláàgó sáré. Ọlọ́run pẹ̀lú àkókò ni. Ecclesiastes chapter 3 verse 11, he said he make everything beautiful and perfect at his own time. He makes everything beautiful and perfect at his time. Tó dà àkókò ẹ o. Tó bá sáré ju ó bá sáré mọ́tò kan lu kẹ̀kẹ́ ó léwu fún ẹ o. Lórúkọ Jésù yóò dára fún wa. That is Ecclesiastes chapter 3 verse 11. Ìkarùn-ún tó parí ẹ̀ òun ni you must be serious. Ìtara rẹ, so ìtara tó ní fọ́lọ́run ò gbọ́dọ̀ drop ẹ̀. Akọrin ni ẹ́, aṣọ́nà ni ẹ́, èrè ọkàn ni ẹ́, àbàdúrà àjagun, ìránṣẹ́ Ọlọ́run, ó wà nínú àwọn alábẹ̀wò visitation team, gbogbo section tó bá wà nínú ilé Ọlọ́run. Bí nǹkan kan bá tiẹ̀ jó nígbà gbọ̀ngàn kó o jálá ìgbàgbọ́, don't drop your seal. Ìtara tó ní fún Ọlọ́run tó fi ń sin Ọlọ́run yẹn má fi lẹ̀. Gbogbo tó máa wò mú ẹ lára tí wọ́n á fi padà máàkì orúkọ ẹ nìyẹn. So you must not drop your seal. 2 Kings 10 verse 16. Ọkùnrin yẹn sọ pé come with me and see my seal for the Lord. Jagidagun yẹn ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ o. Come with me and see my seal. Nígbà tó gún dìde sí Israeli. Ó yẹ jẹ́ lọ pé Olúwa ló máa jagun yìí kì í ṣàwà. 2 Kings 10 lórúkọ Olúwa àwọn ọmọ ogun. Ẹnìkan ṣá mi ò mọ ohun tó ń là kọjá. Ẹni tí tó bá máa là kọjá tó mú ìrẹ̀wẹ̀sì bá ọkọ ẹ lónìí ọ̀nà àbáyọ ó máa là lórí ẹ̀. Mo sọ tẹ́lẹ̀ ogun tó lóun ó fi ọmọ rẹ́yìn nínú kúlẹ̀ ẹ̀dẹ́sẹ̀jà ẹ̀mí máa fi ṣe ládà ayé rẹ̀. Ìkẹta rẹ̀ o gbogbo ohun tó wá lè là kọjá láyé lórúkọ Jésù kò ní sọ ẹ́ di ọ̀tá Ọlọ́run o. Jóòbù láti ẹ̀ kọjá kàkà kó di ọ̀tá Ọlọ́run kò sọ̀rọ̀ òdì. Ọlọ́run dẹ̀ padà mú kúrò nínú ìṣòro yẹn ó di alábùkún fún. Mo gbàdúrà lórúkọ Olúwa àwọn ọmọ ogun ìṣòro tó ní ó ní ìṣòro ayé mi ó ń bọ̀ wá dọ̀rọ̀ ìtàn. Àìní ayé mi ẹ̀jẹ̀ bá rántí orin yẹn ó ń bọ̀ wá dọ̀rọ̀ ìtàn. Bó pẹ́ kó lá bó pẹ́ kó yá akóló lòmí á pe bàbá. Ìṣòro ayé mi tó wúwo bí àpáta o ọ̀rọ̀ ẹ̀gàn kan ó ń bọ̀ wá dọ̀rọ̀ ìtàn. Orin yẹn CAC Olúgbòde ni wọ́n kọ ní 91 nìbàdàn. Àwọn kọ́ ẹ̀yà wọn ló kọ́. Mo gbàdúrà lórúkọ Jésù ó máa kúrò nínú ogun. Wàá lọ sí next level. Wàá yin Ọlọ́run. Wàá sì gbé Ọlọ́run ga. Káàkiri wá rí o. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣe olóòtú. Ẹ ṣeun. Àbọ̀nìyàn lórí ìbéèrè tẹ́ béèrè o. Ẹ ṣeun. Àwọn àsọtẹ́lẹ̀ wo ló wà tó jẹ́ bí ohun ní fáwọn èèyàn? Tó kò sígbà tí Ọlọ́run ò kí sọ̀rọ̀. Ọlọ́run wọ́n bá ọ̀run tí máa sọ̀rọ̀ nígbà ni kò tún bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lónìí. Arákùnrin ó tọ́ ni ohun tó bá wí fún ọ òun kan la gbọ́dọ̀ máa ṣàìgbọràn. Bàbá Ọlọ́run sọ̀rọ̀ lójoojúmọ́. Àwọn tó bá dẹ̀lé tí gbọ́ àwọn ló lè gbọ́. Mo gbàdúrà lórúkọ Jésù etí ẹ̀mí rẹ kò ní di. Olúwa sọ fún mi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọlọ́run ti sùn pé ká lọ jí lójú oorun. Sleeping too much. Olúwa ní káwọn ọmọ Ọlọ́run ní gbogbo àgbáyé ẹ ti sùn. Kò sí ìdèrí ọkàn mọ́.
kò sí àdúrà alẹ́ mọ́, kò sí àdúrà ìdájí mọ́, ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ lọ ṣóòru gan mọ́. Ìjọ Sunday gan wọ́n ti fẹ́ parí service kẹ́lómi tó dé church. Olúwa ní kẹ́ ẹ lọ jí torí pé lè pa yín o. Gbogbo ọmọ Ọlọ́run lágbàáyé ẹ lọ jí lójú oorun o. Olúwa ní kẹ́ ẹ dìde, kẹ́ ẹ máa ṣọ́nà. Tí ó béèrè lọ́wọ́ gbogbo wa bí a ṣe ṣe ẹlẹ́ẹ̀kejì. Olúwa ní kí n sọ fún gbogbo àwọn èèyàn kí wọ́n máa wẹ̀yìn wọn, wọ́n máa kíyèsára pé ọ̀nà míì tó fẹ́ máa fi jíyàn gbé wọ́n strategize lọ́wọ́ o. Strategy to kidnap, ọ̀nà míì tó fẹ́ máa fi jíyàn gbé torí pé eléyìí sì yóò dàbí pé pálábá ti ń ṣégi àṣírí ti ń túfẹ́ léyìí. So wọ́n ti ń strategize ọ̀nà míì lọ́wọ́lọ́wọ́ pé kí àwọn ìjọba wa náà kàn máa sùn, security network kan máa relent gbogbo ilẹ̀ Yorùbá àti àwọn neighboring states. Olúwa ní kí ìjọba kí wọ́n máa relent lórí ọ̀rọ̀ ààbò lórí ará ìlú, pé káwọn èèyàn náà dẹ̀rẹ̀ kan wà very very careful. Òun ni ọ̀gá ògo ló sọ. Olúwa ní accident ti pọ̀ o, accident sì pọ̀ o. Ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ máa kún fún ìtọrẹ àánú dáadáa, kẹ́ẹ̀dẹ̀ máa béèrè fún ààbò. Nígbà tẹ́ bá fẹ́ jáde ẹ béèrè fún ààbò ní ọ̀dọ̀ Ọlọ́run. Òun ni ọ̀gá ògo sọ. Mo ti sọ ti Ọ̀ṣun ní last video. Ọ̀la náà ló dàbí pé wọ́n máa ṣe election yẹn. Ìyẹn Saturday 15. Ẹ̀jẹ̀ máa sàn ṣùgbọ́n ọ̀la Saturday 15. Saturday ọ̀la. So ẹ̀jẹ̀ máa sàn ṣùgbọ́n ẹ̀jẹ̀ gbàdúrà kó mọ níwọ̀n. Mo kí yín, mo yìn yín o, ẹ̀yin èèyàn wa lórí Bẹ́mbẹ́yẹ́kẹ́. Èmi Adébóyè ọmọ Adégbénró tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Bóyè Gbénró, bàbá BG. Èmi ni mo tún dé báyìí o. Mo wá sọ̀rọ̀ nípa àwọn orin méjì tá a ṣẹ̀ gbé jáde. Ìkan jẹ́ FIFA Referee, ìkejì ń jẹ́ Stay Here Don't Go There, dúró síbí má lọ síbẹ̀, àbí gbàbí má gbàbẹ̀. Àwọn orin méjèèjì la ṣẹ̀ gbé jáde ní June and July. Ẹ bá wa gbọ́ sétí, kẹ bá wa lọ sí gbogbo àwọn platforms tí wọ́n pín orin ká, kẹ bá wa gbọ́ sétí, kẹ jó sí i. Tí gbogbo wa dára o, tí gbogbo wa ò ní bàjẹ́, wa ò ní rí láburú, àní rí fàsẹ́yìn o. Afrobeat ni orin wa, ó dẹ̀ ṣe jó sí. A dẹ̀ fẹ́ kẹ bá wa polongo ẹ̀, a fẹ́ kẹ ká bá wa ṣe àgbéká ẹ̀, kẹ pín fún àwọn ọ̀rẹ́ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín àti gbogbo júlùmọ̀, pé kí gbogbo wọn kan bá wa fetí gbọ́ o, kọ́ sì jó sí i. Orin aládùn ni. Mo dúpẹ́ o, mo dúpẹ́ pé òkun. Ẹ ṣé, mo dúpẹ́ o, ó dìgbà náà. Ó mọ níwọ̀n. Then ẹni tí Ọlọ́run ti ṣètò sórí àga kóun náà máa sùn, ogun máa pọ̀ gan ṣùgbọ́n Ọlọ́run á mú wọn borí. Òun ni ọ̀gá ògo sọ fún mi. Ogun á pọ̀ gan lórí ọ̀rọ̀ yẹn o, ogun á pọ̀ gan, ẹ̀mí á lọ sí ṣùgbọ́n Olúwa lóun á mú wọn borí. So káwọn náà kan lọ wọnú gbọ́ àdúrà torí pé kò sí oríire kan tí ó ìsì ní Olúwa àwọn ọmọ ogun wí. Olúwa ní kí n sọ gbogbo àwọn èèyàn pé àwọn ìṣẹ̀dá kan máa wọnú ayé. Mo ti sọ̀rọ̀ yìí lọ bíi 2 or 3 months tí wọ́n máa wọnú ayé, tí wọ́n máa ṣàdédé wọlé ní different country ní àgbáyé, tí wọ́n á máa mu ẹ̀jẹ̀. Tí wọ́n bá ti wọnú ilé, ẹ̀jẹ̀ náà máa fà mu. They are strange beings. Àwọn eléyìí ò ṣe é lé ẹ̀yìn o. They are strange beings. Wọ́n á wọnú ilé, òru ni òkì ṣọ̀sán gangan o, òru, tí wọ́n á mu ẹ̀jẹ̀ àwọn èèyàn. Olúwa ní káwọn èèyàn kókó fún àdúrà, wọ́n dẹ̀ súnmọ́ Ọlọ́run dáadáa lákòókò yìí. Ọlọ́run tún sọ ní kí n sọ fáwọn èèyàn ní gbogbo àgbáyé, ẹ lọ kún fún àdúrà, ẹ wá Ọlọ́run, ẹ máa béèrè fún ẹ̀mí mímọ́ àti áńgẹ́lì tí ó máa ṣọ́ yín. Olúwa ní kẹ́ máa béèrè fún. Òun ni ọ̀gá ògo sọ. Olúwa ní kí n sọ fún ọmọbìnrin tó ń kọrin yìí, Àpèkẹ́ Ọlá, Àpèkẹ́, ó máa ń pè rẹ̀ ní Ọlọ́run Àpèkẹ́. Olúwa ní kí n sọ fún ọ̀rẹ́ kan fẹ́ tàn ẹ́, ó fẹ́ ṣe ẹ́ léṣe, ẹjọ́ ń kọrin náà ni o. Ọ̀rẹ́ kan fẹ́ ṣe ẹ́ léṣe o. Múra, kíyèsára, olórin náà bíi tiẹ̀ ni o. Ẹ close ẹ lè ṣe kẹ́ má pera yín. Olúwa ló ń envy ẹ o. Olúwa ló ń envy ẹ. Mi ò mọ ẹ rí o. Mi ò tiẹ̀ dẹ̀rù pé mi ò kọ́ mọ̀ àkúrẹ́sẹ̀ rí.
Olúwa sọ fún mi bí mo ṣe ń gbàdúrà pé ọmọbìnrin tó ń jẹ́ Àpèkẹ́ yẹn pé òun ni òun sì ń lọ síbi tó ga, ṣùgbọ́n kó ṣọ́ra dáadáa kó ṣọ́ra, wọ́n ń lépa ẹ̀gàn ọ̀rẹ́ ni o ò lè má pè é, tó o bá pè é láàrin ọjọ́ mẹ́ta ìwọ́gbọ̀n ò ní kẹ̀tì ara ẹ̀ẹ́dẹ̀jọ́ ń kọrin ni. Olúwa ní kí n sọ fún ẹ kó o kíyè sára ni ọ̀gá ògo sọ. Wọ́n dẹ̀ fẹ́ wá fún ẹlẹ́bùn kan láìpẹ́ yìí, ṣọ́ra gidi kó o tó gba ẹ̀bùn. Wọ́n fẹ́ wá fún ẹlẹ́bùn kan láìpẹ́ yìí o, ṣọ́ra, mi ò ní sọ gbogbo ẹ̀tọ́, ṣọ́ra gidi kó o tó gba ẹ̀bùn tí ó pa ọ́ ò ní gbà á. Òun ni ọ̀gá ògo sọ. Olúwa ní kí n sọ fún ọmọ tó ṣe ìṣègbéyàwó yìí tí gbogbo ayé pariwo ẹ̀ yìí, Pẹ́là. òun náà ti mọ rẹ̀. Ṣé Pẹ́là? Olúwa ní kí n sọ fọ́mọ ìyá àti bàbá ẹ bá tiẹ̀ jẹ́ kí iye yín ó ṣì, ó mà ṣe o. Ọlọ́run jogún nǹkan rere báyìí fún yín, so ìjàlẹ̀ tún jà àti ìyá àti bàbá. Kí ló ń ṣe oṣogun náà ló wá le tó yẹn? Olúwa ní sọ fún yín pé kẹ́ fọwọ́sowọ́pọ̀ lé ọmọ yẹn lórí o. Ìyẹn bẹ́ẹ̀, ẹ̀bùn tó ń dẹ̀ ṣe fún lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ẹ má kàn jẹ́ kó sáré lọ máa gbénú ẹ̀, ẹ lọ gbàdúrà dáadáa ọmọ yẹn tó lọ máa gbé bẹ́ẹ̀ o. Ẹni tó mi ò rí tí ò dáa nípa ẹni tó fún ní nǹkan, má ṣì mí gbọ́ o, torí ẹ̀yin tẹ́ máa ń ṣìyàn gbọ́. Mi ò rí tí ò dáa nípa ẹni tó fún ní nǹkan, ṣùgbọ́n Olúwa sọ fún mi pé irú nǹkan báyẹn kò yẹ kán gbé sí gbangba ìta. Bẹ́ẹ̀ ni sà, ìyẹn gan lásán ó ti fa ogun fún ọmọ yẹn tó jẹ́ pé tí ò bá múra dáadáa ogun yẹn gan ó lè ṣe é léṣe, because n tó ń gbé fún yẹn ó jọjọ́ orí ẹ̀ lọ, kì í ṣe tó yẹ kó fi síta rárá. So Olúwa ní kán lọ gbàdúrà dáadáa lórí ẹ̀bùn ilé tó fún yẹn, so that kò ní di nǹkan míì fún ọmọ yẹn lọ́jọ́ iwájú. Olúwa dẹ̀ sọ pé kí n sọ fún ìyá ẹ̀ pé tọ́mọ yẹn bá pé 25, ó ní àdúrà kan tó gbọ́dọ̀ gbà kó tó clock 25, kó tó clock 29 náà ó ládùúrà kan tó máa gbà, kó tó clock 32 ó ládùúrà kan tó máa gbà. Mi ò sọ pé bí a kò pè mí ìyá rẹ o, ṣùgbọ́n thank God ó ti sọ nínú tàbí ìwọ ìyá tó jẹ́ ìyá ọmọ pé CAC ló ń lọ bá pásítọ̀. Ohun tí mo sọ yìí akọ́ lọ fẹ̀mí wádìí ọ̀rọ̀ mi, so ẹni tó bá ń parọ́ ni ó sọ pé kinní kan. So ohun Olúwa kò sí rọ́ńbẹ̀ lọ bá pásítọ̀ ẹni tí mo sọ yìí kó fẹ̀mí wádìí kan béèrè lọ́wọ́ Ọlọ́run. So àwọn èjì tí mo mention yẹn ó láwọn àdúrà kan tó máa gbà kó gòyìn lè láàsì pẹ̀lú ẹ̀ o. So ìwọ ìyá náà dẹ̀rẹ̀ múra dáadáa, kì í ṣe àsìkò yìí ló yẹ kó try kó sọ pé ó máa ń gbà kó máa ń lórí òkè, good, múra dáadáa dẹ̀. Èyí tó tún wá ṣe pàtàkì ni pé kí wọ́n fọmọ yẹn ọ̀nà Ọlọ́run. Tí ò bá sí Ọlọ́run nínú ẹ̀ ó léwu fún lọ́jọ́ iwájú o. Torí nísìnyí bó bá jẹ́ ọ̀tá 20 ló ní tẹ́lẹ̀, ọ̀tá ìdíjí ó ti di 200 báyìí, nítorí pé gbogbo tó ń ṣẹlẹ̀ sí yẹn, ire tó ń rí, àánú tó ń rí yẹn àwọn tó fẹ́ nírú ẹ̀ pọ̀ o. So kí ìyá kó lọ fún ọ̀já kó dẹ̀ gbàdúrà dáadáa. Ibùgbọ́n nìkan náà sì pè mí tó lóun lálàá kan nípa ẹ̀, mo ní a máa gbàdúrà fún náà ni, ṣó ti yé sí. So ẹ jẹ́ kí ìyá àti bàbá ọmọ yẹn kó fọwọ́sowọ́pọ̀ lé ọmọ yẹn lórí. Òun àti ìyàwó ẹ̀ náà dẹ̀rẹ̀ kí wọ́n kíyè sára àwọn méjèèjì. Kí yàtọ̀ sí pé bẹ́ẹ̀ kí ní content tán ṣe kọ́ máa wá sórí social media too much, gbogbo nǹkan ọmọ social media lẹ́ẹ̀mẹ́wàá ó léwu fún àwọn méjèèjì o. Ó lè pàápàá jùlọ tọmọ yẹn bá lóyún torí àti bímọ ẹ̀ ó léwu fún wọn o. So wọ́n máa fi privacy wọn sí social, ó lè create content creating ó yàtọ̀ sí private life. So tún bọ̀ ìjì míì tún bọ̀ láàrin September, October, early November. Ìjì bóyá nígbà tó bá ń rọ̀ ni o. So ìjì kan tún bọ̀ káwọn èèyàn kí wọ́n múra kán gbàdúrà, kí wọ́n múra kán gbàdúrà. So then àwọn ilẹ̀ sì tún máa ru náà ní àgbáyé, hurricane ó yìí tún máa ṣẹlẹ̀ kọ́dún tó parí. So kí àwọn èèyàn kó múra dáadáa lórúkọ Jésù, yóò dára fún wa. Òfin kan ń bọ̀, mo ti sọ ní last video, tó máa dìde sí àwọn onígbàgbọ́ Kristẹni tí wọ́n fẹ́ máa gbógun ti church.
ẹ̀yin bàbá wa nínú CAN ẹ jẹ́ ká lọ dúró déédéé, ẹ jẹ́ ká fi ìfẹ́, ẹ jẹ́ ká lo ìfẹ́ ká lè ja ìjà tó bá yẹ ká jà. So òfin kan bọ̀ tó máa gbé dìde pàápàá jùlọ tí second government tó ń bọ̀ ìbá dé. So àwọn nǹkan tó máa ṣe tó máa ní ará ìlú lára ó pọ̀ rẹpẹtẹ o. Ẹ̀yin èèyàn ẹ lọ kún fún àdúrà, kì í ṣe àsìkò yìí ni kó máa wá sórí social media kó máa ní àwọn wòlíì parọ́, àwọn wòlíì ṣe kinní kan, kó máa sọ̀rọ̀ sí wòlíì. Ṣó ti rí ẹ̀yin tẹ́tí ẹ̀ máa ń sọ̀rọ̀ sí wòlíì yẹn, àánú yín ṣe mí gan. I pity you a lot. Lórúkọ Jésù yóò dára fún yín. So kí àwọn èèyàn tí wọ́n lọ múra dáadáa, òfin kan ń bọ̀ o tó máa gbé dìde sí àwọn kìrìsìtẹ́nì. Lórúkọ Jésù ogun tó bá dìde Ọlọ́run yóò ṣe fún wa o. Èyí tó dẹ̀ wá parí ẹ̀, Olúwa wípé òun ń bọ̀ láìpẹ́, èrè ń sì ń bẹ pẹ̀lú òun láti sọ fún oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí. Ẹnìkan tó lórúkọ náà nínú CAN yẹn náà, ẹnìkan tó lórúkọ tí wọ́n mọ̀ nínú CAN yẹn náà àti nínú PFL, ẹnìkan tó lórúkọ nínú CAN nínú PFL, ẹ lọ gbàdúrà fún wọn, ẹ lọ gbàdúrà fún wọn. Wọ́n fẹ́ ṣẹlẹ̀ tó lágbára tí ò dáa. Olórúkọ ni wọ́n tí gbogbo àwọn èèyàn mọ̀ sí ìjà public figure. Ẹ lọ gbàdúrà fún wọn lórúkọ Olúwa àwọn ọmọ ogun. Ìran ibi aláìbí kò fi ṣẹlẹ̀ ẹnì kankan lórí. Ẹ jẹ́ ohun Olúwa tí ọ̀gá ògo tí ó bá mi sọ. Mo wá gbàdúrà fún gbogbo ẹni tó ń gbóhùn mi ní gbogbo àgbáyé, ogun ò ní borí. Ẹ ò bẹ́ẹ̀ ṣe ń lọ nínú ìrìn àjò oṣù kẹjọ, ẹ ò rà àánú gbà. Ayé ò ní fi iṣẹ́ sí o. Ìlú ẹ̀sìn wọn ní ìlú fún ijó. Ẹ ò rí ibi dé sí ọkàn yóò balẹ̀. Olúwa wa. Kí n tó sọ̀rọ̀ program tó wà wájú, ìwé Pilgrimage to Heaven, ẹ̀yin èèyàn Ọlọ́run ẹ béèrè fún ìwé yìí ṣe pàtàkì fún ìwọ tó ń wò mí. Ask for this book, àwọn ìwé tó nílò láti kà lélẹ́yìí. Then preacher and their preaching, preacher and their preaching, ìránṣẹ́ Ọlọ́run ìwàásù wọn. Then covenant of God, májẹ̀mú Ọlọ́run òun ní kẹta yìí. The steward of God mystery, the steward of God mystery òun lélẹ́yìí. Then the providence of God, providence of God. So òun rèé. Dispensation and grace, dispensation and grace òun lélẹ́yìí. Yahweh orúkọ Ọlọ́run ni Yahweh, language kan ni. So kí ni ìtumọ̀ ẹ̀? Ìjìnlẹ̀ wo ló wà nínú ẹ̀? It's a book you need to read. A reader is a leader. So ẹ̀yin ọmọ Ọlọ́run níbi gbogbo lágbàáyé, in Africa, gbogbo pẹ̀ sọ níjọ́ sí pé Bembeyeke ti wà ní over 100 countries. So ẹ̀yin ọmọ Ọlọ́run níbi gbogbo lágbàáyé, you read this book, it will edify you, it will give you more knowledge about the word of God, and it shall be well with you in the name of Jesus. So ìpàdé alágbára yẹn májẹ̀mú tí mo máa ń ṣe lọ́dọọdún 30 days ó ń bọ̀. Ó máa bẹ̀rẹ̀ ní August 26 to September 25. Májẹ̀mú tí mo máa ń fọ́lọ́run lọ́dọọdún nìyẹn. Mo máa ń wà níwájú Olúwa. So mi ò ń lọ bì kankan. I will be in church in the presence of God. So àwọn èèyàn máa wá, ìpàdé máa wà, òru ní o, òru ọgbọ̀n 30 nights in the presence of God. Àwọn wòlíì dẹ̀ ń bọ̀ káàkiri látòrí òkè. Ọlọ́run kọ́lé wọn ń bọ̀ ńbẹ̀, ń bọ̀ láti orí òkè má sunkún mọ́. So àwọn wòlíì ń bọ̀ tọ́lọ́run máa lò fún wa. So tó bá ní èèyàn ní Èkó ń bí, ti sọ fún wọn kán pe nọ́mbà yẹn ká fún wọn ládírẹ́sì wọ́n ṣe máa dé bí. Àdírẹ́sì ọ̀dọ̀ wa tó bá ti dé Kọ̀tún, wọn mọ́tò Òkèrúbà Abáranjẹ bọ́lẹ̀ ní Fidelity petrol station kó cross the other side street wa nìyẹn, number 4 Sherifatu Ramola street, ibẹ̀ lọ́dọ̀ wa wà. So ìpàdé yẹn máa bẹ̀rẹ̀ August 26, last Wednesday of this month. Ìpàdé yẹn máa bẹ̀rẹ̀. So ẹ ó rí jíǹgù ẹ̀ láìpẹ́ lórí ìkànnì yìí. So ẹ̀yin ọmọ Ọlọ́run kó pe yín. Kí ni tọ́pìkì ìpàdé tọdún yìí ní? Agbára tó ń já ìdè. Àbí ẹ wo gbogbo ayé nísì, ta ló free? Almost everybody is in bondage. You understand? So Ọlọ́run wa ló fẹ́ já ìdè wa. So ká lè rojú ráyè sí, ká lè fi fọkànbalẹ̀ àtayọ̀ sí. So gbogbo wa la nílò àdúrà yóò, àtolówó, àtẹ̀ntí òní, àtọlọ́rọ̀, àtọmọ̀wé, àtẹ̀ntí òmọ̀wé.
Olúwa ń pe gbogbo wa sínú ìpàdé yẹn, mo dẹ̀ gbàdúrà bó o bá ti ń wá wàá rí kò ṣe ní agbára Elédùmarè ìdí bẹ́ẹ̀ lọ. Aago mélòó ni ó wáyé? Ibo dẹ̀ ni ó ti wáyé? Aago 11 sí 3 ní òru, abájúlẹ̀ láago 11 yóò parí láago 3 òru. Yóò dẹ̀ wáyé ní nọ́mbà 4 Sherifatu Daramola ní Òkè Rúgbè Abáranjẹ opposite Fidelity petrol station lókè Rúgbè Abáranjẹ ní Ìkọ̀tún. Ibẹ̀ ni ìṣòro alágbára yẹn yóò ti wáyé. So jíngù ẹ̀ àti bánà rẹ̀ a máa rí lórí ìkànnì yìí ní agbára Ọlọ́run. Tí o bá fẹ́ pè láti tọ́ ẹ sọ́nà, gbàdúrà fún ẹ àbí béèrè ọ̀nà láti débí, fóònù nọ́mbà rẹ o 081 41 46932 081 41 436932. Then jẹ́ kí n fún ẹ ní kejì náà torí ẹlòmíì máa ń sọ pé àwọn ń pè ó àǹjẹ́ ó ṣe. So eléyìí kejì yóò kì í ṣe WhatsApp o, direct ni o 080 62 22 3573 080 62 22 3573. Kejì nìyẹn, Jésù yóò dára fún wa. Àmín. Mo gbàdúrà gbogbo èèyàn tó ń gbọ́ mi ní gbogbo àgbáyé, bí o ti ń lọ ẹ̀mí mọ́ kó máa bá ọ lọ. Àmín. Ayé ò ní ṣá ọ lọ́gbẹ́, okùn ẹ̀mí ò ní já lójijì. Àmín. Gùdùgbẹ́ ayé kò ní já ní ọ lórí. Àbámọ̀ ò ní kẹ́yìn ọ̀rọ̀ ẹ o. Gbogbo ire tó wà lóṣù yìí, áńgẹ́lì tó ń ṣiṣẹ́ lóṣù yìí, á gbé tiẹ̀ ní ẹ lọ́wọ́. Àmín. Wàá rí àánú gbà o. Nígbà tẹ́mi àti ẹ tún bá máa pàdé láìpẹ́ yìí, o máa ní testimony. Ọkọ̀ rẹ̀ á dẹ̀ bá. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. Then finally fún àwọn tó máa ń pè, tẹ́ bá pè wá tá ò gbé ìsájà à ń ṣe nǹkan kan lọ́wọ́ tó wà important, pè padà. Ẹlòmíì èyí jẹ èyí ò jẹ lókàn dédé tí ẹ pé wò wàá wá pè lẹ́ẹ̀kan ó pè mọ́ àbí ó ṣànírísì tó ṣe pè tẹ́lẹ̀. So tó bá mọ̀ pé ọ̀rọ̀ ayé ẹ̀ka ẹ̀la ó pè wá àgbẹ̀ ṣe voice note tàbí kó type pé daddy I want you to pray for me or I want to discuss something with you. So èmi á dẹ̀ text ẹ padà torí àwọn tó ń pè pọ̀. So ti yé wá sí. Ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá wá pè wá tá a fún ẹ ní assignment pé lọ gbàwẹ̀ báyìí lọ gbégbèsè báyìí tó o bá tí ì rí result gbọ́ mi dáadáa o, ìyẹn ò sọ pé ò ní rí result. Àwa máa bẹ Ọlọ́run ni mo ti sọ̀rọ̀ yìí náà ní òde ọ̀rá time, Ọlọ́run ló máa gbọ́. So tó bá dẹ̀ gbọ́ ó fi pọ́n wa lé, òun ló lògo, ìbùkún bẹ̀ ní tiwa. So ìgbàgbọ́, sùúrù àti ìgbọ́ràn rẹ ló ń jẹ́ ká dúró gbà o. Kì í ṣe pé bí wòlíì yẹn ó yọná lẹ́nu ó sọ mẹ́sẹ̀gì nǹkan ìyẹn kọ́ ló ń gbọ́ àdúrà. Ìgbàgbọ́, sùúrù àti ìgbọ́ràn rẹ ló máa jẹ́ ká dúró gbà. So tó bá pè wá fún anything, ṣé àgbàgbọ́ pé ńgbà tó lọ́n ti fi sọ́kàn yẹn pé kò pè wá yẹn, so látara wa ó fẹ́ rán wa sí ẹ. So ìwà wa ní sùúrù, wàá ní sùúrù, wàá gbàgbọ́, wàá dẹ̀ tẹ̀lé ìtọ́ni ẹ̀mí mọ́ta bá ní kó ṣe, wàá dẹ̀ rí pé tó bá ti ṣe ohun gbogbo ó máa di testimony. Àwọn èèyàn ti ní testimony rẹpẹtẹ, I've said it. So wọ́n dẹ̀ sì máa ṣe voice note tá a máa play ẹ̀ tí gbogbo yẹn á gbọ́ very soon. So lórúkọ Jésù yóò dára fún wa. So ẹ̀yin tẹ́ ń pè, tẹ́ bá pè tí wọ́n gbé, ṣe voice note tàbí kó text, lórúkọ Jésù yóò dára fún wa. For now, it shall be well with you in the name of Jesus. Nàìjíríà ó wà lálàáfíà o, àbọ̀ Ọlọ́run kó dájú. Mo gbàdúrà fún iléeṣẹ́ Bembeyeke lórúkọ Jésù, ẹ ò ní wálẹ̀. Ẹ o, ayé ti mọ̀ yín, wọn ò ní mọ̀ yín sí ìbànújẹ́. Ògo yín máa dalẹ̀ o. Wọn ò ní fún ilé ìwọ̀jẹ. Wọn aṣọ nípa, wọn ò ní pa yín lójijì. Ògo ọmọ yín àtúwájú ti yín lọ o. Ẹbí Fásùgbà torí àárín ẹ̀yin méjèèjì mo wà right on the other side. Ọwọ́ Ọlọ́run yóò wà lára yín. Mo ti gbàdúrà fún bọ̀dá yín yẹn Ọlákúnlé Fásùgbà. Gbogbo àwọn ibi tó wọ̀ yẹn lágbára. Mo parí àṣẹ lórúkọ Jésù, ṣìgìdì ayé ò ní nà lẹ́gbà. Ọwọ́ Ọlọ́run yóò áńgẹ́lì mímọ́ wọn yí bọ̀dá yẹn ká. Bó ti ń lọ bó ti ń bọ̀ kò ní lásídẹ̀ǹtì. Ẹ̀jẹ̀ Jésù yóò bò mọ́lẹ̀, yóò sì rà nígbà. Náà tẹ́ jẹ́ ọ̀rẹ́ mi, Ọlọ́run ló dì í mú. Ó gbọ́ wa àwùjọ ní ẹ̀rí o lórúkọ Olúwa àwọn ogun. Nígbà tí Jésù bá dé, a ó sì bá a jọba. Jésù Kristi Olúwa wa. Lẹ́ẹ̀kan sí fóònù nọ́mbà 0814143
6922 0814143 6922 08062223573. Bye for now. God bless you. God bless tọ́ you. ẹ ṣeun prophet Rotimi Ọládòsù. ọ̀rọ̀ rèé ẹ̀yin èèyàn, ìròyìn ẹjẹ́ àmọ́ ní comment section yẹn, kẹ́ẹ̀sì tún pín fídíò yẹn náà fáwọn ẹlòmíín kó dọ́dọ̀ gbogbo àwọn tọ́rọ̀ kàn. Tóbi Fásùgbà ló kọ mi, Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí. lónìí ẹ ti wo lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́, ẹ máa pín fáwọn ẹlòmíín náà lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti ń wọ́nà àbáyọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Reshape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. ewé àti egbò apps ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. ìjọba àjàn ló ń tẹ̀. wọ́n wà ní nàìjíríà àtòkè òkun. ìdákọ́lẹ̀ jẹ̀díjẹ̀dí nǹkan oṣù tó ń ṣe ségesège ìtọ̀ ṣúgà àrùn kòkòrò lóríṣiríṣi ọgbẹ́ ẹnu kí ẹnu ó máa rùn lóòrèkóòrè àtọ̀ tí ò lè dánmọ́ ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn kójú ó máa wò bàìbàì àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi. wọ́n tún ń ṣe ohun mímu mọ́dùnjọ́ herbal drinks mọ́dùnjọ́ coffee drinks mọ́dùnjọ́ big boys gbogbo ẹ̀ fún ìtọ́jú ni. ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tún jẹ́ alágbàtà pabambari. ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àti ohunkóhun tó ń ru yín lójú. Renix Reshape Limited ń ṣe ọmọ aráyé lóore. àdírẹ́sì àti nọ́mbà lẹ́wọ̀n lójú amóhùnmáwòrán yìí. Renix Reshape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ẹ máa wò ó, ẹ máa bá wa wo Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ lọ subscribe sí Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ìyẹn lórí YouTube. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. ó kún fún ọgbọ́n, ó kún fún ìmọ̀, ó kún fún òye, ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá. ẹ wo ó ní olèmi náà máa ń wo. àbí kẹ́ lọ sí TikTok kẹ́ lọ follow Bẹ́mbẹ́yẹ́kẹ́ comedy. ẹ wò ẹ̀yin mi láwo ń gbẹ bá subscribe síbẹ̀. ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ̀dẹ̀ máa wo. God bless you. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ẹ máa wò ó.